àti dé bá ṣe máa ń dé àwa tí yín tòótọ́ olólùfẹ́ ẹ̀yin àtàtà tẹ wà nílé wà lóko tẹ ní àǹfààní láti máa wò wá àti láti máa gbọ́ wa lórí ìkànnì yìí MMS. Ibẹ̀ náà la wà tí a ti ń gbóhùn sí afẹ́fẹ́ tí ẹ fi ń tẹ́tí gbọ́ wa. Èmi lọmọ yín, àbúrò yín, èèyàn yín, ọ̀rẹ́ yín. Orúkọ mi ni Ismail Dada tí àwọn èèyàn máa ń pè ní Dùndún. Tèmi tí yín tòótọ́. Kí ni ètò tá a mú wá fún yín lọ́jọ́ ti tòní? Òun náà ni nípa ìgbéyàwó. Báwo ni ìgbéyàwó wa ṣe rí? Báwo ni ilé wa ṣe rí? Báwo ló ṣe ń lọ láàrin lọ́kọ-láya? Ìwọ tó ní àǹfààní láti máa gbọ́ mi níbikíbi tí o bá wà. Ìfẹ́ tẹ́ mà ní sí wa ò ní já o. Bẹ́ẹ̀ ni iná ìfẹ́ wa náà ò ní kù. Ibi tí ẹ ti ń mówó tí ẹ fi ń subscribe, ibẹ̀ ò ní gbẹ láṣẹ Elédùmarè. Ìwọ ìyá tó ń wò mí àbí tó ń gbọ́ mi, báwo ni ilé ẹ ṣe rí? Ìwọ bàbá tó ń wò mí àbí tó ń gbọ́ mi, báwo ni ilé ẹ ṣe rí? Ẹ wò ó, kò sí ibi tí ó dáa, gbogbo àjọ manage náà ni. Láàrin lọ́kọ-láya, ẹ jẹ́ àjọ máa manage ara wa. Lágbájá dá, tàmẹ̀dú dá, lágbájá ò dá, tàmẹ̀dú ò dá, irọ́ ló wà ńbẹ̀ o. Bó o bá ṣe ṣe ilé ẹ ló ṣe máa bá. Ẹ wò mí, ẹ má jẹ́ kẹ́nìkankan purọ́ fún wa, ẹ má jẹ́ kán tàn wá rárá. Bó o bá wá ń rojọ́ ọkọ ẹ síta ìwọ ìyàwó, o fẹ̀ díẹ̀ fáyé nu o. Ìwọ ọkọ pàápàá tó bá ń rojọ́ ilé ẹ síta, wọ́n bẹ́ẹ̀ fi kùn. Kò sí ohun tó lè ṣẹlẹ̀ nínú ilé wa. Àwọn àgbà máa ń sọ wípé ilé ẹni la ti ń jẹ èkúté onídodo. Bẹ́ẹ̀ bá jà, kò sí kó má wáyé o. Ẹ gbìyànjú láti parí ẹ̀ láàrin ara yín. Nítorí wípé lágbéjá ò dáa, mo fẹ́ wá ẹlòmíì lọ, ẹlòmíì tó ń wá lọ yẹn, báwo lo ṣe mọ̀ bó ṣe rí? Ṣé o mọ̀ bóyá òun ò tiẹ̀ wá da rárá? Ó dàbí ẹni tí a mọ̀ lánàá ni, ó sàn ju ẹni tí a ṣẹ̀ṣẹ̀ mọ̀ lénìí lọ. Ẹ gbọ́ mi, ìgbéyàwó manage ni, àjọ manage ara wa ni. Àní sọ jù bẹ́ẹ̀ lọ. Ibi tí o bá kù sí, ibẹ̀ ni kó wò ó. Ẹ jẹ́ ká sun mẹ́ta tọ́mọ ènìyàn sùn. Ká jókòó, ká pé ti fún tẹ̀dọ̀ wa wípé níbo mo kù sí nínú ilé mi, ẹ jẹ́ n túnbẹ̀ ṣe. Ẹ rí àwọn ayé bàbá wa nígbà yẹn lọ́hùn, ìyàwó méjì mẹ́ta òun ni wọ́n máa ń ní o. Tí ẹ bá máa wò sí wọ́n sì wà ńbẹ̀. Kí ló ṣe àwa tá a dé nísìnyí tá a tẹ̀lé mú díẹ̀ nínú ìwà àwọn bàbá wa yẹn? Ẹ̀yin èèyàn mi, ọ̀pọ̀ ọ̀rọ̀ kágọ̀ o, afẹ́fẹ́ ní ń gbé lọ. Ẹ jẹ́ ká wo ibi tí a kù sí, ká ṣe kí ni ká túnbẹ̀ ṣe. Èmi ò lè sọ ohun tó máa ṣe nínú ilé ẹ fún ẹ o. Èmi ò lè sọ pé nǹkan báyìí ló máa ṣe fún ìyàwó ẹ, mo dẹ̀ lè sọ pé nǹkan báyìí ló máa ṣe fọ́kọ ẹ. Ẹ gbọ́ mi, ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ, ó kù sí ẹ lọ́wọ́ o. Bó o bá mọ̀ wípé o ò fẹ́ máa gbélé yìí, o ò fẹ́ máa gbélé yìí, o ò fẹ́ máa gbélé yìí, kò tún wà rẹ̀ ṣe. Àní rí jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé, mo dúpẹ́ níbikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ mi dáadáa. Ìyànjú leléyìí o, à ń gbára wa níyànjú ni láàrin lọ́kọ-láya. Ẹ gbọ́ mi, Ọlọ́run á wà pẹ̀lú wa. Kò sẹ́ni tó mọ̀ ọ́ ṣe o, àfọ Ọlọ́run ọba òkè. Ọlọ́run á dẹ̀ kọ́ wa mọ̀ ọ́ ṣe ni. Ilé wa ò ní dàrú, ọ̀nà wa ò ní dàrú o. Mo fẹ́ lágbájá, mo fẹ́ tàmẹ̀dù, mi ò rọ́nà lọ. Kò sẹ́ni tó ń ṣèyàn o. Ẹlòmíì máa mọ̀ pé ilé bàbá mi, ilé ìyá mi, family house wa, ibi tí mo ti wá bẹ̀ náà ti ń ṣe irọ́ ni.
ohun tó wà bẹ̀ gangan ni wípé kó o wo ìwà rẹ, kó o pe rẹ jókòó, kó o wò pé ibo lo kù sí nípa ìgbéyàwó ẹ̀. Ọlọ́run á dẹ̀ fún gbogbo wa ṣe. Gbogbo bá ṣe ń ṣe kó lè dáa, kí ilé wa kó má bàa dàrú, kó má bàa bàjẹ́. Lágbára ọba ọlọ́jọ́ òní yìí kò ní dàrú o. Ẹni tó fẹ́ wá da ilé wa rú, tó fẹ́ wá tú ọkọ àti ìyàwó ká, irú àwọn èèyàn bẹ́ẹ̀, Elédùmarè ọba òkè wọ́n á lé wọn jìnnà tèfetèfe. Bẹ́ẹ̀ ló ṣe máa rí fún wa. Ẹ ṣé mo dúpẹ́. Comment, like and subscribe. Ẹ wá gbọ́ o, ibikíbi tí ẹ bá kù sí, ẹ pè wá, ẹ comment àbí kẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 081-1562-6620. tí ẹ bá lè pè, ẹ comment àbí kẹ́ ẹ fi ṣe WhatsApp ránṣẹ́, a máa dá yín lóhùn. Ẹ ṣé mo dúpẹ́. One love.